wa Ara Eledumare. Síwájú ohun gbogbo mo júbà akọ́dá àṣẹ̀dá tẹ́rẹrẹ kárí ayé Ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bí. Èmi náà ni olólùfẹ́ yín, aya yín, ọ̀rẹ́ yín, Ọlámídé Àyànyínká, aya Ọlásànlóyè. Ọmọ wọn nílùú Ìrẹ̀, ọmọ ajírù bí òkú, alùpùlùpù ọ̀sà bá ṣe bí òkun lọ́yẹ́. Ajírù ní bàbá wọn. Ẹ wò ní ọjọ́ tí òní. Àlejò pàtàkì kan ni mo ti gbé wá sórí ètò ní òní. Tí wọ́n fẹ́ wá bá wa sọ̀rọ̀. Tọ́tẹ̀sùn máa tún gbà wá níyànjú lórí ètò ìṣúná. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí tọkọ àti aya kí wọ́n máa pa owó iṣẹ́ àbí okòwò papọ̀ sínú àpò kan náà? Ẹ wò ẹ̀yin aráalé, ẹ máa bá wa kálọ. Ẹ káàbọ̀ sórí ètò Ara Eledumare ẹ̀yin màmá wa. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fún àwọn aráalé kí wọ́n gbọ́. Ẹ káalẹ́ ẹ̀yin ará. Orúkọ mi ni Ṣúẹ̀tàn Fọlákẹ́mi, aya Olúfẹ́mi. Orúkọ àwọn màmá wa lè ti gbọ́ ẹ̀. Ṣúẹ̀tàn Fọlákẹ́mi, aya Òjó. Ẹ káàbọ̀. Màmá wa, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gba àwọn aráalé níyànjú pé ṣé ó lẹ́tọ̀ọ́, ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ àti aya kí wọ́n máa pa owó pọ̀? Owó bóyá yálà okòwò ni wọ́n jọ ń ṣe ni o, àbí wọ́n jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pa owó pọ̀ sínú àpò kan náà? Ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ẹ bẹ̀rẹ̀ yìí. Gbogbo ènìyàn ló ní bó ṣe lè ṣe nǹkan tí tó bá ti di àpò ìṣúná. Ó bí sí ìgbàgbà. Alákọ̀ọ́kọ́, ṣé ẹni tí o fẹ́ bá dá okòwò pọ̀ àbí tí o fẹ́ bá dá owó pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àbí aya? Ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọkọ. Ṣé ọkọ tó o fẹ́ bá dá nǹkan pọ̀, ṣó jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ ire fún ìwọ ìyàwó? Ṣó jẹ́ ẹni tí kò kí ń bínú tí ìyàwó ẹ̀ bá ń ṣe nǹkan jù lọ? Ká tún pa ti ọkọ tì. Ẹ jẹ́ ká lọ sórí aya. Ṣé ìyàwó tó o fẹ́ bá dá owó pọ̀, ṣé kò ń ṣe onínàákúnàá? Ká tó wí ká tó gbọ́, ó ti má ṣe ẹbí, ó ti tọwọ́ burú, ó ti rà. Ká tó sọ mímí, ká tó sọ méjì, òde olóde, ó ti ṣàfihàn. Nǹkan tí à ń sọ jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹ ṣe nígbà tí ẹ sọ aṣọ, ó máa ń fi ìyàwó bíi kí wọ́n máa ra aṣọ ẹbí. Ṣé kò dára kí ìyàwó máa ra aṣọ ẹbí? Ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó máa raṣọ ẹbí, ṣùgbọ́n owó tó bá ti jẹ́ pé owó tẹ́ ẹ jọ papọ̀ tẹ́ ẹ fẹ́ fi ṣe nǹkan gidi, èèyàn kì í fi ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Nǹkan tí mò ń sọ. Ìyẹn fún àwọn obìnrin. Bẹ́ẹ̀ni. Tí àwọn ọkùnrin kọ̀ wọn ìyá wa. Tí àwọn ọkùnrin la ti sọ kalẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní aláwọn ọkùnrin kan tó jẹ́ pé wọn ò fẹ́ kí ìyàwó wọn gbérí. Tó bá rí pé ìyàwó àwọn ń gbowó jù wọ́n lọ, ìlú á máa bí wọn. Tó bá rí pé ìyàwó àwọn bóyá ó ń rìn kan ṣe jù wọ́n lọ, wọ́n máa wá bó ṣe máa rí ṣùgbọ́ ẹ̀. Kéèyàn tó lè dowó pọ̀ pẹ̀lú ọkọ àbí aya, ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ irú èèyàn tí ọkọ ẹ àbí ìyàwó ẹ jẹ́. Bí mo ṣe sọ, mo ní tó bá jọ́kùnrin ni, ṣó fẹ́ dáadáa fún ẹ. Tó bá dẹ̀ jóbìnrin ni, ṣé kò ń ṣe onínàákúnàá? Ọ̀nà méjèèjì yẹn tá a bá ti gbà á yẹ̀wò, ìyẹn ló tó lè darí bóyá o máa dowó pọ̀ pẹ̀lú ọkọ ẹ tàbí pẹ̀lú aya. Ẹ ṣeun ìyá wa, nítorí ọ̀rọ̀ kan jẹ́ kàyéfì fún mi. Ìdílé kan wà tí wọ́n ń da owó pọ̀, ọkọ àti aya. Àmọ́ nígbà tí aya bá nílò owó tí wọ́n fẹ́ fi ránṣẹ́ sí àwọn òbí rẹ̀, wàhálà bá so. Ní ó bá di pé ọkọ máa fẹ́ mọ gbogbo ohun tí ó fẹ́ fi owó ṣe pátápátá. Ọ̀rọ̀ yìí ló wá mú ìbéèrè yìí wá tí mo fi wò pé ṣé ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ gan káwọn méjèèjì máa pa owó pọ̀, àbí kí kálukú máa tọ́jú owó rẹ̀ fún ara rẹ̀? Nítorí mi ò tiẹ̀ lè gbà lémi fúnra mi kí n máa pa owó pọ̀ pẹ̀lú ọkọ mi. Mo lè pa owó pọ̀ pẹ̀lú rẹ̀ o, àmọ́ tá a bá wá jọ wá ń pa owó pọ̀, kí n wá nílò owó fún nǹkan kan àbí ẹ̀kejì, ó wá jẹ́ nígbà tí wọ́n bá nílò owó ṣáá ló ṣáà máa bẹ̀ mí pé aya mi, mo fẹ́ fi owó ìṣe kan.
ṣóbìnrin náà lẹ́tọ̀ọ́ sí. nǹkan tí mo ti kọ́kọ́ sọ lálàkọ̀ọ́kọ́ tó o tó dowó pọ̀ mọ̀rú ẹni tó o fẹ́ kó o lè mọ̀rú ìyàwó tó o ní. ó lẹ́tọ̀ọ́ kóbìnrin lẹ́tọ̀ọ́ sówó ó dẹ̀ ní ẹ̀tọ́ kí ọkọ náà ní ẹ̀tọ́ sí owó yìí tí a bá dẹ̀ ti dowó pọ̀ kò sí nǹkan kan tó burú. tọ́kọ àti ìyàwó bá dowó pọ̀ ìgbéga wọn máa ń yá ni tó bá dẹ̀ jẹ́ dowó pọ̀ èrò wọn máa lọ lọ́kàn ni ṣùgbọ́n tí wọn bá dowó pọ̀ ìwọ á máa dárò tiẹ̀ èmi á máa dárò tèmi ìjọ wo la tó fẹ́ bá a. so bá a bá dowó pọ̀ a máa tètè gbóhùn rere ṣe kíákíá ṣùgbọ́n kó o tó dowó pọ̀ bí mo ṣe ń sọ ṣó o mọrú ẹni tó o fẹ́ bá dowó pọ̀ ṣó o mọ̀ tó bá ti dìpa tó bá ti dọ̀rọ̀ lówó. bẹ́ẹ̀ ni so mọrú èèyàn tí ó ní kó o tó bá a dowó pọ̀. ní ìrírí kan tí mo rí àwọn èèyàn mi kan wà àtọkọ àtìyàwó wọ́n jọ bímọ ẹyọ kan wọ́n jọ ń dowó pọ̀ ni wọ́n jọ ń kọ́lé débi tó jẹ́ pé wọ́n ti gbé délé ń tẹ̀. wọ́n fẹ́ kọ́ dókè ọ̀sán kan òru kan lèèyàn kan bá wá pè ìyàwó ní pé ẹ̀ ló màmá mo mà rọ́kọ yín bì kan ó ní kò ṣeé ṣe ọkọ mi tó bá kúrò lé àsìkò tó yẹ kó dé ló ń dé ó ń tètè wọlé ó ń tètè wọlé ni kò sí nǹkan kan tó ń ṣe láláìmọ̀ láì fi mí ní pé méjì bó ṣe jáde tó tẹ̀lé ní ìrọ̀lẹ́ nígbà tó máa débẹ̀ gbogbo ẹbí ọkọ ló bá lórí ìjókòó pẹ̀lú ìyàwó mìíràn níṣe ló ń ṣèkómọ ìkómọ ọmọ kẹta òun kẹ̀dẹ̀rẹ́dẹ̀ lọmọ kan nù lé ọmọ kan ló ní ó sì ń pọwó pọ̀ wọ́n dẹ̀ jọ ń kówó pọ̀ wọ́n dẹ̀ jọ ń ṣe gbogbo nǹkan papọ̀ tó bá ti gbowó á sọ síbẹ̀ nǹkan báyìí la fẹ́ fi ṣe o síléètì 8 la fẹ́ rà o sìmẹ́ǹtì 5 la rà o iyẹ̀pẹ̀ 8 la rà o bó ṣe jọ ń ṣe nìyẹn ló torí kí ni nítorí ọmọ wa. wọn ò dẹ̀ mọ̀ pé ọmọ púpọ̀ làwọn àwọn ti lọ́mọ 3 báyìí síta nígbà tọ́rọ̀ máa ṣe kìíní tó máa ṣe tó máa ọyá kóníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹjọ́ irú owó yẹn bó ṣe dà á papọ̀ báwo ló ṣe fẹ́ pè. ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ àwọn ọkùnrin òde òní ọlọ́run dẹ̀ ló máa gbà wá lọ́wọ́ àwọn obìnrin òde òní bó ṣe wà lọ́kùnrin ẹ̀rántí bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin obìnrin mi láhùn débi wípé kò lè fi owó bá ọkọ ṣe é ká má wàá sọ ìyá tó bí i lọ́wọ́ ìdílé kan wà wọ́n ní tí ọkọ bá béèrè owó ìyàwó á máa ní kò sí láláì mọ̀ pé ilé tí wọ́n ń gbé gangan tí wọ́n máa ń san owó rẹ̀ lọ́dọọdún ìyàwó ló kọ̀ ìyàwó sì gba kíátìkà tí wọ́n wá gbowó lọ́wọ́ ọkọ lọ́dọọdún ló bá dọdún kan lọ́kọ bá lóhùn òdòwó ìwọ ìyàwó yá mi lówó níyàwó bá lóhùn òdòwó lọ́wọ́ láńlọ́ọ̀dù yóò dẹ̀ nígbà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ló di pé ó ti sún ọkọ kọ́ bá wò pé kí la fẹ́ ṣe jẹ́ ń lọ bẹ̀ ya láńlọ́ọ̀dù láńlẹ́dì pé bóyá ó tiẹ̀ lè gbà ìyá onílé tó bá lè gbà mí láàyè kí ọdún ìjálẹ̀ kí n wá owó tó bá dẹ̀ mọ̀ fóun ò lè gbà kí òun kókó jáde ìyàwó mọ̀ pé ọkọ rẹ̀ ti pé kíátìkà nígbà tí kíátìkà máa fún ọkọ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá láńlẹ́dì ló bá di nọ́mbà ìyàwó lé ìyẹn bá pè ló bá níwẹ̀ ló bá ní láṣìírí arábìnrin ìbátú nígbà táṣìírí tú inú bí ọkọ àwọn èèyàn wá ń béèrè pé ta ló jẹ̀bi ẹ̀gbọ́n màmá wa kí n tiẹ̀ tó sọ ẹni tó jẹ̀bi ta ló jẹ̀bi. ṣé irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó níbi tó ti ṣe ká tó dẹ́bi féèyàn kan ká dẹ̀ tó dáre féèyàn kan àkọ́kọ́ wò ó pé kí ló fàdí tí ọmọbìnrin yìí tí ò fi sọ fún ọkọ rẹ̀ tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó ti ń sọ fáwọn kan pé èmi mo nílé o èmi mo nílé o tó jẹ́ pé wọ́n á kọ̀ wò pé kò sí wàhálà òun ló nílé wọ́n á bá kò tí kò débẹ̀ nígbà tí ò tí ì lọ́kọ́ ń gbà yẹn wọ́n bá jọ ń gbowó lé wọ́n bá jọ ń náà lòun àwa ò pé káàkójọ sọ pé àjọ nílé tí ò bá nílé ṣèbọ́pá máa sanwó lé ó lè
dẹ̀ ṣe wà yẹn ó jẹ́ni tó nítẹríba fún ọkọ òun ló ṣe rọra dákẹ́ tí ò rọra máa gbóhùn pé arákùnrin mi tó máa sọ pé ṣé torí pé wọ́n lo nílé kó tó sọ̀rọ̀ mi ní kó tó sọ mí dá ṣé torí pé wọ́n lo nílé ó fẹ́ lé mi dànù ó ti bẹ̀rẹ̀ ariwo nìyẹn ó dẹ̀ jẹ̀bi ó jẹ̀bi bẹ́ẹ̀ ló ṣe é ṣe kọ́nà ṣàgbà obìnrin kọ́nà dẹ̀ gbà wá àti ọkùnrin àti obìnrin kọ́nà máa ṣọ́ wa. ẹ jẹ́ wá dáhùn ta ló jẹ̀bi wọ́n ní ṣọ́kọ ló jẹ̀bi ní àbáyọ àwọn méjèèjì ló jẹ̀bi nítorí nígbà tí a máa wádìí ọ̀rọ̀ náà wọ́n ní ọkọ jẹ́ èèyàn kan tó jẹ́ wípé nígbàkigbà tó bá rí kówó wà lọ́wọ́ ìyàwó yámiyámi ni owó kì í pẹ́ ṣùgbọ́n ìyàwó rẹ̀ òun lè wò pé nígbà tí òun bá bẹ̀rẹ̀ sí ní yáa ní gbogbo ìgbà nígbà wo gan-an lòun tó máa kúrò nínú òun lóhun tíyàwó fi ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe wá rí báyìí wípé àwọn méjèèjì lọ́jẹ̀ ẹ̀yin aya ẹ̀yin ọkọ ẹ jọ̀wọ́ ẹ̀yin obìnrin ẹ má jẹ́ onílòkulò ẹ̀yin ọkùnrin náà ẹ jọ̀wọ́ ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín débi pé ẹ lè sọ gbogbo ọ̀rọ̀ ẹ ṣeun ìyá wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún wọn fáwọn aráalé ti máa kọ́ ọgbọ́n kan àbí ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí ẹ sọ yìí wípé kó tó di pé a pa owó pọ̀ pẹ̀lú aya àbí ọkọ a gbọ́dọ̀ mọrú ẹni tí a fẹ́ pa owó pọ̀ pẹ̀lú bóyá ẹni tí ó ṣe é pa owó pọ̀ pẹ̀lú ni ẹni ènìyàn mi ibi ìlà máa dúró sí fún ti ọ̀sẹ̀ yìí ẹ ṣeun mo dúpẹ́ láti iléeṣẹ́ SA Steve Lom Aluminium wọ́n ní kí n fún yín ní ẹ̀bùn kékeré bí ẹ ṣe tẹ́ ẹ fi ìjókòó yẹ wá sí. ẹ ṣeun gan olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín a sì máa bá yín ní gbogbo ìgbà a sì máa tún yín ṣe àmín lórúkọ elédùà. àmín ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá wa yìí ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá tó bí mi sáyé mo sì tún dúpẹ́ lọ́wọ́ ọkọ mi olólùfẹ́ mi Ọlámídé mo dúpẹ́ tí gbogbo yín tì mí lẹ́yìn tí ẹ ò jẹ́ kí ojú ó tì mí ẹ ṣeun mo dúpẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ arákùnrin mi Ezekiel olùyàwòrán mi mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi amúgbálẹ́gbẹ̀ẹ́ mi Ẹniọlá àyà àdéhùn mi ẹ ṣeun mo dúpẹ́ tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ bo ilé yín àbí ẹ bá fẹ́ ra aluminium tàbí gerard tí ẹ dẹ̀ mọ̀ pé ẹ ń wá ẹni tó lè ṣe òótọ́ pẹ̀lú rẹ̀ tí ó dẹ̀ lè bá yín ṣe àwọn iṣẹ́ ará ilé dáadáa ẹ lè kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 àbí kẹ́ pè wọ́n sórí 08087246414 ó dá mi lójú wípé wọ́n máa ṣe iṣẹ́ yìí dáradára ju bí ẹ̀yin gan ti lérò lọ ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́wọ́ yín àwa láò máa wá ẹ̀yin láò máa bá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di a ó tún máa ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ àlàmísì láago 7 sí aago 8 ó dìgbà kan náà ó dàbọ̀.